آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa Agboye Islam bí ta ti ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa àbí Ọlọ́run eléyìí tá fẹ́ ṣe ní àṣálẹ́ tòní kọ́lọ́ má ṣàìṣe ní àtẹ́wọ́gbà fún wa. Orúkọ tèmi ni Dhikrullah Omoyosore. Pẹ̀lú ògbọ́lọ́ ara ọ̀tọ̀ náà la tún mú wá lè ní ta fẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí òun náà ni ẹ̀kọ́ tí Ànábì kọ́ wa nípa ìlú mọ́ṣáláṣí. Báwo ni mọ́ṣáláṣí ṣe jẹ́ irinṣẹ́ ìdàgbàsókè ìlú? Báwo ló ṣe jẹ́ irinṣẹ́ ìdàgbàsókè àwùjọ? Tàbá wá ń rí àpẹẹrẹ rere lórí ilẹ̀ a lọ sí Mẹ́kà a lọ Mẹ̀dínà inú Ìjẹ̀bú Òde la wà tí a wá ń rí àwọn àpẹẹrẹ rere. Báwo ni èèyàn ṣe ń lo mọ́ṣáláṣí? A wá rí lára kan náà mọ́ṣáláṣí wa ní ìlú Ìjẹ̀bú Òde tó jẹ́ ọ̀kan gbòógì láàrin mọ́ṣáláṣí tí wọ́n fi ń ṣe ìyanràn. Àwọn náà ni a wá ṣetán láti gbé àwọn ìmáàmù mọ́ṣáláṣí yìí wá láti wá sọ fún wa báwo gan ni wọ́n ṣe ń ṣe. A mọ̀ pé wọn ò kùnà nínú ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Òun náà ló fẹ́ bá wa sọ. Kí a má ti jẹ́ kí ìtàn tán lẹ́nu. Ká dókè lọ́hùn ká gbọ́ ohun tó ní fún wa kí a wá ṣẹ̀ wá padà lòdì ká wá gbọ́ nǹkan tí àwọn ìmáàmù wa tí wọ́n ní fún wa lórí ìmáàlú mọ́ṣáláṣí ní irinṣẹ́ ìdàgbàsókè àwùjọ. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa Agboye Islam ibi tí a ti ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé n ta fẹ́ gbé yẹ̀wò òun náà ni mọ́ṣáláṣí irinṣẹ́ ìdàgbàsókè àwùjọ. Àwọn tí ó máa bá wa yànnàná ètò yìí àwọn náà ni ìmáàmù wa tí wọ́n jẹ́ àpẹẹrẹ rere láàrin àwọn imams tí a ní gbogbo Nàìjíríà ní kò ń ṣe ní Ìjẹ̀bú Òde nìkan. Àwọn náà ni ìmáàmù wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Abdulrahman Ọláwálé Jaguna tí wọ́n jẹ́ ìmáàmù fún Arárọ̀mí Community Mosque ní Ọ̀ṣìmọ̀rẹ́ ní ìlú Ìjẹ̀bú Òde. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A máa yà yín lẹ́nu pẹ̀lú àwọn fàrà tí mo ṣe yẹn nítorí pé ìkànnú àwọn ọmọ wa tí wọ́n ń ṣe research lórí mọ́ṣáláṣí wọ́n á sọ fún mi pé àwọn wá sí Ìjẹ̀bú Òde Àbújá ló bèsì àwọn wá sí Ìjẹ̀bú Òde pé àwọn fẹ́ wá mọ̀ nípa báwo ni mọ́ṣáláṣí kan wà ní Nàìjíríà tí wọ́n lè fi wò tí wọ́n lè fi sọ̀rọ̀ lórí research táwọn ń ṣe yẹn ẹ̀rí pé orí ńlá ni fún wa ní ìlú Ìjẹ̀bú Òde. A kí yín lẹ́ẹ̀kan sí kọ́lọ́mù má ṣe àbá wa kí yín ju ta ṣe kí yín lọ. Ìmáàmù wa báwo ni Ànábì ṣe rìn lọ́jọ́ náà lọ́hùn tó kúrò ń lu Mẹ́kà tó wá dé sí ìlú Mẹ̀dínà bó ti yẹ pé àwọn kan ti gbọ́ tàn àti gbọ́ ìtàn lóríṣiríṣi nípa Ànábì kí ni Ànábì kọ́kọ́ fi lélẹ̀ ká wá ṣe wá sọ àǹfààní tó ń bẹ nílùú mọ́ṣáláṣí náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà tí a wà yìí. Alhamdulillah. Náà ni ojú ọ̀nà Islam. Alhamdulillah. Torí pé púpọ̀ nù wa abára wa nínú Islam ni by fact yìí pé wọ́n bí wa. Allahu Akbar. Díẹ̀ ni àwọn tán rẹ́ ní polongo ẹ̀sìn fún wọn láwọn tí ò sí ní Islam tán sì gbàfà. A ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ náà kó máa bá wọn ará ilé Ànábì sallallahu alayhi wa sallam. Ẹni ẹ̀ṣà ni
tí ànábì tí Ọlọ́run fi sọ̀rọ̀ ẹnu Al-Qur'an wípé innaka la ala khuluqin azim wípé you prophet Muhammad sallallahu alaihi wasallam, you are a paragon of all virtues. Ìwọ ló dáa jù níwà, ìwọ ló dáa jù níṣe. Ẹni tí à ń kọ́ ṣe, ẹni tí à ń kọ́ wà, òun náà ni ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. Nígbà tí ànábì dé sí ìlú Madina, gẹ́gẹ́ bí question yín tẹ́ béèrè, nǹkan tí ànábì fi kọ́kọ́ fi lọ́lẹ̀ òun náà ni mọ́ṣáláṣí, ibi tí a máa ti máa jọ́sìn fún Ọlọ́run, tí gbogbo àwọn mùsùlùmí àti àwọn muhajirun àti àwọn ansar tí wọ́n kún lọ́wọ́ tí wọ́n kọ́ ilé Ọlọ́run. So ilé Ọlọ́run yìí tó ń jẹ́ mọ́ṣáláṣí òun náà ni center of activities fún àwọn mùsùlùmí. Gbogbo ìpolongo tí ànábì ṣe nípa Islam, mọ́ṣáláṣí òun náà ló ti bẹ̀rẹ̀. A fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni, mọ́ṣáláṣí ni. A fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀ríà ni, mọ́ṣáláṣí ni. A fẹ́ ṣèdájọ́ ni, mọ́ṣáláṣí ni. So mọ́ṣáláṣí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé àwọn mùsùlùmí. Èmi tiẹ̀ kọ́kọ́ sọ wípé bóyá kí n ṣàlàyé kí ni à ń pè ní mọ́ṣáláṣí. Mọ́ṣáláṣí jẹ́ àyè kan tá a ṣàlẹ́ṣà fún àwọn mùsùlùmí láti máa jọ́sìn. Gbogbo wa la mọ̀ wípé ìrun kíkí nínú Islam nǹkan tó ṣe gbòógì ni. Ìrun tí a sì fẹ́ kí yìí Ọlọ́run ò sọ wípé ẹ kí lásán, ó tún ní àwọn májẹ̀mú tó so mọ́ lóríṣiríṣi. Ó ní ẹ kírun yìí ṣùgbọ́n ẹ má dá ìrun kí. Ìyẹn ni hadith ànábì wa kan ṣe sọ wípé sọláàtùl jàmáà afdol min sọláàtùl fàdí bisabi wa ìṣirìnà daraja. Ìrun tí èèyàn kí níjànmọ́ ó ṣàǹfààní, ó lóore, ó ní àlùbáríkà ju ìrun tá a dá kí nínú ilé wa lọ ní ọ̀nà 17. Ìyẹn ni wípé ànábì ń encourage wípé ilé Ọlọ́run òun náà ni kẹ́ ti lọ máa ṣèjọ́sìn. Kì í ṣe pé a lè dárun wa kínú ilé wa, ṣùgbọ́n gbogbo ẹsẹ̀ tí wọ́n sọ wípé à ń gbé láti ilé wa lọ sí ilé Ọlọ́run òun náà máa fi máa kọ́ ládàá fún wa. Ká tún wá láǹfààní láti kírun yẹn níjànmọ́ ládàá tó pọ̀ òun náà ni. Nígbà tí Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ wípé ẹ má dárun kí, ẹ má sì kínú ilé yín tẹ́ bá fẹ́ ládàá tó pé ojú òṣùwọ̀n, ìyẹn l'Ànábì ṣe wò wípé a gbọ́dọ̀ kọ́ mọ́ṣáláṣí. Látara mọ́ṣáláṣí tànábì ní Mọ̀dínà, ẹ wo iye mọ́ṣáláṣí tó ti wá wà lórí ilẹ̀ àgbáyé lẹ́nu, tí àwọn èèyàn ti ń kírun, tí àwọn èèyàn ti ń ṣàǹfààní fún àwọn èèyàn. So mọ́ṣáláṣí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé àwọn mùsùlùmí tí wọ́n bá fẹ́ rí ẹ̀sìn ṣe. Alhamdulillah, nígbà táwa ti wá mọ àǹfààní lára ojúṣe mùsùlùmí tó ń gbọ́dọ̀ máa lo mọ́ṣáláṣí, kí làwọn nǹkan tó yẹ pé tí wọ́n bá dé mọ́ṣáláṣí yẹn kí làwọn ojúṣe, ṣé ìkàkọ̀ kírun ká jáde náà ni, ṣé kí làwọn ojúṣe tó yẹ kí mùsùlùmí máa ṣe ní mọ́ṣáláṣí? Ó jù bẹ́ẹ̀ lọ. Ìrun tí a ń kí ní mọ́ṣáláṣí ó ní objective tiẹ̀ pàápàá. Ìrun tí Ọlọ́run ní ká kí yẹn kì í ṣòun ló máa jẹ́ kí Ọlọ́run má jẹ́ Ọlọ́run mọ́, kì í ṣòun ni sánmọ̀ máa fi dúró, kì í ṣòun ni àlùbáríkà Ọlọ́run fẹ́ fi lékún, bí kò ṣe pé nítorí ara wa kí a lè wúlò fúnra wa, òun náà l'Ọlọ́run ṣe gbé ìrun kalẹ̀. Nígbà tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ ìrun, ó ní wa akimu sọ̀láàtà inna sọ̀láàtà tania anil fashahi wal munkar wala dhikrullahi akbar. Ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ máa kírun o. Ìrun tí mo ní kẹ́ kí yìí yóò máa gba ìwà ìbàjẹ́ kúrò lọ́wọ́ yín àti gbogbo àwọn nǹkan tí kò dáa. Bákan náà ìrántí Ọlọ́run òun ló tóbi jù, Ọlọ́run sì nímọ̀ nípa gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe. Ẹ wá wo nǹkan tí Ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ yẹn o, wípé ìrun tí a ní kẹ́ kí yìí ó ní àwọn objectives tiẹ̀ tí Ọlọ́run fẹ́ achieve. Àwọn ìdí tí Ọlọ́run fi gbé ìrun kalẹ̀ fún wa, àwọn ìdí yìí pọ̀ lóríṣiríṣi. Tí a bá ń sọ̀rọ̀ ìrun, nínú ìrun ni discipline wà. Tí a bá ń sọ̀rọ̀ ìrun, nínú ìrun ni unity wà. Tí a bá ń sọ̀rọ̀ ìrun, nínú ìrun ni egalitarianism wà. Tí a bá ń sọ̀rọ̀ ìrun, physical exercise ibẹ̀ ló wà, love, name it. Gbogbo àwọn nǹkan tí ìrun tí ó fẹ́ ká láǹfààní ẹ̀ òun náà lélẹ̀. Now tá a bá ń sọ̀rọ̀ discipline, ẹ wo ìrun tí à ń kí yẹn, Ọlọ́run ọba lòun fi àsìkò sí. Inna sọ̀láàtà kanat alali muminina kitaba mokuta.
irun o mo ṣe ní dandan fún ṣùgbọ́n mo tún fi àsìkò sí ó lásìkò tá a máa kírun ṣubú ó ní ti asri ó ní ti magrib ó ní ti ṣáì bàdẹ̀ ṣe ń sọ yìí kì í ṣe wípé àwọn mùsùlùmí nàìjíríà wọ́n ń kírun tiwọn lásìkò tó wù wọ́n uniformity yẹn wà káàkiri àgbáyé ẹ̀kọ́ àkọ́kọ́ tó wà níbi ìrun nìyẹn then it teaches us to be conscious of time tí a bá lè wà conscious of time lórí ìrun tí mùsùlùmí mọ̀ yìí pé ìrun aago méjì kò gbọ́dọ̀ kọjá ìrun aago mẹ́rin mo gbọ́dọ̀ mu ìrun ìṣáì mo gbọ́dọ̀ kí lásìkò ẹ̀ gbogbo nǹkan kí nǹkan tá à ń ṣe òun náà la gbọ́dọ̀ extend the consciousness yẹn nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àǹfààní tó wà nínú ìrun tá à ń kí ní mọ́ṣáláṣí equality of mankind nígbà tí ọlọ́run ọba ń sọ̀rọ̀ fún ẹ pé iná mọ́ lè mú mi nínà equal gbogbo wa náà ìkan ni wá tá a bá fẹ́ display inú ìrun ló wà ẹ wò ó tí mùsùlùmí bá wọnú mọ́ṣáláṣí wọn á tò sáfù nìkan náà olówó àtolòṣì wọ́n máa jọ fẹ̀gbẹ́ kanra wọn ọmọ iṣẹ́ àtọ̀gá wọ́n máa jìjọ fẹ̀gbẹ́ kanra wọn ẹni tenant àti landlord ẹ̀ wọ́n máa kò sí pé bóyá no kò lè fẹ̀gbẹ́ ó tì o bí Dangote ṣe ní agbára tó bá wọnú mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ dá sáfúrú ibi tó bá rí òun náà ló gbọ́dọ̀ dúró sí. kò ń ṣe pé àyè bàbádà so gbogbo àwọn ẹ̀kọ́ yìí nínú ìrun ló wà bákan náà physical exercise àwọn doctors wọ́n sọ fún wa pé ó dáa kéèyàn máa ṣe exercise tó bá ti jí ẹlòmíì nínú wa tó bá béèrè lọ́wọ́ ẹ pé ìjọ wo ló rántí lọ ṣe exercise kò sí ṣùgbọ́n ìbá èyí tá à ń ṣe lórí ìrun yẹn náà tẹ bá mọ benefit tá à ń rí ń bẹ̀ tá a bá dúró báyìí tá a ṣe kábàrà exercise ni tá a bá lọ sí rùkú exercise ni tá a bá lọ sùjúd exercise ni kódà ká jókòó lórí ẹsẹ̀ wa ẹ rí wípé gbogbo àwọn nǹkan yẹn ń ṣe là ń ṣe gbogbo àwọn ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ kọ́ wa nínú ìrun wa rè a tún wá ń sọ̀rọ̀ ìfẹ́ wo ló jù tó ju tinú mọ́ṣáláṣí lọ àwọn mùsùlùmí from different parts of a community wọ́n á wá láti ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n á wà ńbẹ̀ wọ́n á kírun tí wọ́n bá tún kírun ó ní àwọn ìjókòó tí wọ́n máa jó láàrin ara wọn wọ́n á jìjọ takùrọ̀sọ̀ láàrin ara wọn kí ni ilé mi ṣe rí à á discuss ẹ̀ láàrin ara wa gbogbo àwọn eléyìí à ń fìfẹ́ hàn síra wa ni ìfẹ́ tí a wá fi ń hàn yìí ọlọ́run fẹ́ ká lọ exercise ẹ̀ ní community wa ibi tí ọlọ́run lọ gangan nìyẹn o àwa ti fi ṣe àǹfààní fúnra wa àǹfààní yìí báwo la máa ṣe wá fi ṣe àǹfààní fún àwùjọ torí pé ìrun tí ọlọ́run ní ká kí gan ẹ wo ibi tí ọlọ́run gbé position ìrun sí nígbà tí ọlọ́run ń sọ̀rọ̀ righteousness tọ́lọ́run ṣe dáadáa mo ti sọ ní ìjókòó yìí rí nínú suratu bakora ọlọ́run ní leza libera antu walu ojuwakum kíbalà lè mashrik wal maghrib walakin na libera man amana billahi wal yawmil akhir wal malaika wal kitab wal nabiyyin wa ata limalla ala hubi sawili kuriba wali yatim wali masakin wa abun sabil wa sahilin wa fi riqab wa iqama salat wa ata zakat ẹ wo position tí Ọlọ́run ọba fi ìrun sí Ọlọ́run ní nǹkan tí a ń pè ní righteousness nǹkan tí a ń pè ní dáadáa kò sí níbi ìrun tẹ́ ń kí kò sí níbi mo kọjú sí yànmọ́ àbí kẹ́ mo kọjú sí gábàsì ṣùgbọ́n nǹkan tí a ń pè ní dáadáa òun náà ni pé kéèyàn ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kó ní ìgbàgbọ́ nínú ànábì kó ní ìgbàgbọ́ nínú àwọn màláíkà kó ní ìgbàgbọ́ nínú tírà tọ́lọ́run fi ránṣẹ́ kó ní ìgbàgbọ́ nínú ìjọ àgbéǹde alkiyama wà á tàlímọ́lá aláhùbí káwa máa ná owó wa pẹ̀lú ìfẹ́ fáwọn alásùnmọ́ fáwọn alágbe fún gbogbo ẹ̀ lọ́lọ́run ọba kà ẹ wo ibi tí ọlọ́run wá fi ìrun sí ń bí báyìí o wà á ta zakat wà á tó sọ̀lá lẹ́yìn náà kẹsẹ̀ gbé ìrun dúró so ìrun tí ọlọ́run ní ká gbé dúró yẹn gbogbo àwọn nǹkan tó kà síwájú yẹn òun náà ló fẹ́ ká kọ́kọ́ lọ ṣe ká fi ìrun wa ká fi ṣe nínú àyè kan nínú alukur'an ọlọ́run ní wabtagi fímọ́ àtàkàláhù dára lè àkìrà wàlá tánsá náà sì bá kàmínà dínìyà wà á sìn kẹmọ́ àsánàláhù ilayka ọlọ́run ní gbogbo nǹkan kí nǹkan tí ń bá ṣe fún yín ní oore ẹ fi wálé kìámọ̀ ni o owó ni mo fún ẹ fi wálé kìámọ̀ ọgbọ́n ni mo fún ẹ fi wálé kìámọ̀ ipò ni mo fún ẹ fi wálé kìámọ̀
àlìkíyàmọ̀ tọ́lọ́run ní ká fi wá yẹn ká fi ṣe dáadáa láàrin ara wa ká fi ṣe dáadáa láàrin mọ̀lẹ́bí ká fi ṣe dáadáa láàrin community. Ọlọ́run wá ní ká má gbàgbé ìpín tiwa nílé ayé. Ó ní kẹ́ ṣe dáadáa o, ìyẹn ò sọ wípé kẹ́ máa ṣe súdù kẹ́yìn náà kẹ́ má ṣe dáadáa fúnra yín. Ó ní wà áàzìn kẹ́ mọ́ azanallahu ilayka. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn gẹ́gẹ́ bí èmi Ọlọ́run ṣe ṣe dáadáa fún yín. Ẹ wo nǹkan tí Ọlọ́run fẹ́ fàyọ́ ńbẹ̀ yẹn o. Ọlọ́run fẹ́ ká mọ̀ wípé nǹkan kí nǹkan yòówù ká jẹ́ láyé ká má rò pa agbára wa. Àánú Ọlọ́run òun náà ló gbé wa débi tá a dé o. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nígbà tó wà ní school ó lè jẹ́ 10 position ló mú ó lè jẹ́ 15 position ló mú. Ẹ lọ wo àwọn tí wọ́n mú first position káàkiri lẹ́nìí. Àwọn ni bàtà ẹsẹ̀ àwọn ni wọ́n ń pè ránṣẹ́. So ìwọ náà tó wá wà nípò yẹn má rò pa agbára ẹni mọ̀ wípé Ọlọ́run ṣàánú ẹni nínú àánú tọ́lọ́run wá ṣe fún ẹ yẹn báwo ló ṣe fẹ́ return ẹ sí àwọn èèyàn. So mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ jẹ́ àyè tí a máa náwó dáadáa sí community. Ẹnujọ́ mẹ́ta mo ṣe ìwé kan mo pè ní imamship and mosque administration. Gbogbo àwọn nǹkan tí a ń sọ nípa prophetic teachings on the utilization of mosque as a tools for community engagement and development gbogbo ẹ̀ ló ti wà nù wé. Gbogbo àwọn ìmámù gbogbo àwọn àfà lákìlẹ̀ Ìjẹ̀bú la pè síbẹ̀ ń gbà yín tán dẹ̀ review ẹ̀ tán jẹ́ kán mọ̀ yí pé mọ́ṣáláṣí ó kọjá ibi tẹ́ kàn máa ti kírun tẹ́ máa jáde o. Àwọn iṣẹ́ tẹ́ máa ṣe ó pọ̀ púpọ̀ ojúṣe mọ́ṣáláṣí. Ibi táwa ń lọ nìyẹn mọ́ a máa wá sọ̀rọ̀ nípa àwọn ojúṣe pàápàá jùlọ àpẹẹrẹ rere tí a rí mọ́ṣáláṣí yín tó jẹ́ láàrin àwùjọ àwọn mọ́ṣáláṣí kí làwọn ojúṣe tẹ̀ ń gbé ṣe ẹ máa sọ eléyìí lẹ́yìn tí a bá dókè lọ́hùn ká gbọ́ nǹkan tó ní fún wa láti iléeṣẹ́ Blues and Junots tí a bá dé a tẹ̀síwájú pẹ̀lú kí làwọn ojúṣe tí ó yẹ kí a máa ń ṣe nínú mọ́ṣáláṣí ẹ jẹ́ a dókè lọ́hùn. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Adúpẹ́ fún Ọlọ́run Ọba kí n káàbọ̀ sí ètò yín ètò wa Àgbọ́yé Islam ibi tí a ti ń gbéyẹ̀wò mọ́ṣáláṣí irinṣẹ́ ìdàgbàsókè àwùjọ táwọn ìmáàmù wa Imam Abdulrahman Ọláwálé Jagunà tí wọ́n jẹ́ imam fún Arárọ̀mí community mosque tí ó ń bẹ ní ìlú Ọ̀ṣìmọ̀rẹ́ ní ìlú Ìjẹ̀bú-Òde. Ibi tí a ti lọ òun náà ni pé kí ni àpẹẹrẹ wo la máa tọ́ka sí pé ẹ̀yin náà ń gbé ṣe ní mọ́ṣáláṣí yín tó fi di àríwòye fún gbogbo àwọn mọ́ṣáláṣí tó kù kí làwọn àpẹẹrẹ àwọn nǹkan tẹ̀ ń ṣe tó yẹ pé àwọn mọ́ṣáláṣí tó kù náà lè ṣe kí ni wọ́n lè jowú látara yín náà bismillah. A dúpẹ́ fún Ọlọ́run Ọba. Mọ́ṣáláṣí Arárọ̀mí community mosque ní Ọ̀ṣìmọ̀rẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tí wọ́n pilẹ̀ mọ́ṣáláṣí yẹn. Àwọn bàbá olóríire. Bẹ́ẹ̀ ni torí pé ìfẹ́ àtàwọn ìyá olóríire ni wọ́n fi pilẹ̀ mọ́ṣáláṣí yẹn. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí imam kí mọ́mú má rò pàgbára òun ni o. Tí kọ́mítì mọ́ṣáláṣí bá dáa tí Ọlọ́run tún jẹ́ kí àwọn jọ̀mọ́ dáa kò sí lẹ́ǹtì tí mọ́ṣáláṣí yẹn ò lè gbé achievement dé. Gbogbo àwọn àṣeyọrí tó wà nù mọ́ṣáláṣí yẹn mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn kọ́mítì mo dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn stakeholders wa because a ní àǹfààní láti create a group platform tá a pè ní Arárọ̀mí mosque stakeholders ibẹ̀ láti ń rub minds lórí gbogbo kí ló tún kù ká ṣe. So nínú àwọn àṣeyọrí àti àwọn iṣẹ́ tí à ń gbé ṣe ó pọ̀ gan tá bá ní ká máa kà á. Fún education àwọn iṣẹ́ tá à ń ṣe pọ̀ ńbẹ̀. A ní àwọn ọmọ wa tó jẹ́ pé a organize holiday classes a organize ẹ̀ fún wọn. A tún wá organize weekend classes fún gbogbo àwọn ọmọ yẹn torí pé àwọn lọ́lá wa
tá a bá ń sọ̀rọ̀ education ó wà very very important. mọ́ṣáláṣí wọ́n gbọ́dọ̀ mú ní òkúnkúndùn. a ní tíṣà mẹ́ta tá a gbà in the last 8 years tí wọ́n ń kọ́ àwọn ọmọ yìí ní English and Mathematics at Islamic Studies ní every weekend tí ó dẹ̀ já létí. inú mi dùn yìí pé mẹ́ta nínú àwọn ọmọ wa tí wọ́n ṣe WAEC lọ́dún yìí excellent ni òun náà ni wọ́n mú. so ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú iṣẹ́ tá à ń gbé ṣe. a tún ní ètò scholarship fún àwọn ọmọ lọ́dọọdún 7 years tá a ti bẹ̀rẹ̀ rẹ̀. in fact àwọn ọmọ tí wọ́n ti benefit nínú scholarship award wa wọ́n lè dín ní 250. azawajalla. ní ìjọ Sunday tó ń bọ̀ yìí òun náà ni ọ̀tún program yẹn máa wáyé. azawajalla. ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn. ẹlẹ́ẹ̀keje bẹ́ẹ̀ ni. azawajalla. ní ìjọ Sunday yẹn a fẹ́ fún àwọn ọmọ 30 ní scholarship award àwọn ọmọ GSS àti àwọn ọmọ SS class. àwọn SS wọ́n máa láǹfààní láti gba 60,000 àwọn tí wọ́n wà ní junior class wọ́n máa láǹfààní láti gba 50,000. owó yìí ó máa cater fún ìwé ó máa cater fún uniform àti àwọn owó oúnjẹ tí wọ́n lè fi máa jẹun láàrin táàmù. ṣé ọmọ àdúgbò yìí nìkan ni. well àwọn ọmọ àdúgbò wa nìkan we call it scholarship for indigent students torí ilé la máa ṣe ká tó ṣe ta though à ń nawọ́ ìfẹ́ yẹn sí àwọn míì náà tí wọ́n ń wá láti ta o tí wọ́n bá wa ẹ rí wọn àìmọye àwọn tí wọ́n wá láti ta tí wọ́n máa jẹ àǹfààní nínú ilé. yàtọ̀ sí eléyìí ìjọ yẹn náà we printed over 500 copies of exercise books tá a máa pín fún àwọn èèyàn. a tún ń ṣe empowerment. It's a twin program. níjọ́ yẹn tí àwọn ọmọ tí wọ́n bá ń gba scholarship a tún rí àwọn ìyá tí a tún máa ń ràn lọ́wọ́ 50,000 naira èèyàn mẹ́wàá wọ́n máa entitled sí afẹ́ fi support business wọn bá ṣe ń ṣe in the last 5 years nìyẹn. yàtọ̀ sí yẹn a tún ní foodstuff tá a máa pín fún àwọn èèyàn èyí tó máa gbẹ̀wà èyí tó máa gbà rẹ̀ under empowerment program. so tí a bá ń sọ̀rọ̀ àwọn iṣẹ́ tí a ń gbé ṣe lára iṣẹ́ tá à ń gbé ṣe ni yàtọ̀ sí yẹn sà nínú iṣẹ́ tá à ń gbé ṣe a ti ṣe computer center sí mọ́ṣáláṣí wa tí a ti bẹ́ ICT center tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní kọ̀ǹpútà tẹ́ bá débẹ̀ ní sìn yẹn máa bá wọn we have laptops desktop gbogbo ẹ̀. weekend programs or everyday weekend programs in fact presently a ti wà on holiday àwọn báàṣì kan àwọn yẹn ṣe tán ṣùgbọ́n ibẹ̀ yẹn ó wà 24/7 fún any of them tó fẹ́ jẹ́ àǹfààní tó fẹ́ lọ ṣe practical púpọ̀ nínú wọn ni wọ́n ti perfect lórí nǹkan tí à ń sọ yìí. bákan náà a máa ń ṣe health program health talk fún àwọn èèyàn in fact mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi Dr. Otusanya lára àwọn stakeholders wa nìyẹn every quarter ni wọ́n máa ń wá láti Èkó between Maghrib and Isha tí wọ́n máa wá bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n lè mú diabetics lénìí wọ́n lè mú kí ló ń fa stroke lọ́la gbogbo àwọn iṣẹ́ tí à ń gbé ṣe nìyẹn. ní àwọn àsìkò kan mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ aṣíwájú àdínì ní mọ́ṣáláṣí wa ó kó àwọn gadgets wá wọ́n wá ṣe test fáwọn èèyàn ogun ọ̀fẹ́ aṣíwájú Tọ́lání ìyálóde òun náà ni wọ́n àwọn ní ìyálóde ẹgbẹ́ bọ́bagùntẹ obìnrin fún Akilẹ̀ Ìjẹ̀bú London náà wà o ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣe program wọ́n máa wálé wọ́n máa invite àwọn nọ́ọ̀sì gbogbo wọn. yàtọ̀ sí eléyìí sà nínú àwọn iṣẹ́ tí a tún ń gbé ṣe òun ni wípé ká tọ́jú àdúgbò environmental sanitation tẹ́ bá wo gbogbo Ọ̀ṣímọ̀rẹ́ street mọ́ṣáláṣí ló fix ibẹ̀ yẹn pẹ̀lú street light. nígbà tí solar ò tí ì dé ń ṣe ni a power la fi generator mọ́ṣáláṣí a fi power taran wáyà káàkiri gbogbo àdúgbò yẹn àdúgbò bíi 5 òun náà ni. nígbà tí Ọlọ́run tún ní kí solar dé a tún ra solar lóríṣiríṣi a kó sí gbogbo àdúgbò wọ́n ń tanná in fact ìjọba ò tiẹ̀ dẹ̀ wárí tiwa rò wọ́n ń pín sólà fún gbogbo àdúgbò wọ́n bìlífì pé àwọn Ọ̀ṣímọ̀rẹ́ àwọn yẹn ti so lára àwọn iṣẹ́ tí a tún gbé ṣe òun náà ni àwọn iṣẹ́ yìí pọ̀ lóríṣiríṣi so kí Ọlọ́run kó má ṣàì gbà fún wa. a dúpẹ́ fún àwọn ìmáàmù wa iṣẹ́ náà pọ̀ lóríṣiríṣi eléyìí tó ń tọ́ka sí pé tí a bá lo mọ́ṣáláṣí tó yẹ ká ṣe lò
a rí i pé àǹfààní pọ̀ ńbẹ̀ tó máa wúlò fún wa pàápàá jùlọ lórí ètò yín tí ó ń bọ̀ ní ọjọ́ Sunday tí à ń wò níwájú yìí ní Arárọ̀mí Mosque Hall tí ó máa wáyé ní dédé aago 4 lẹ́yìn àlàásàrì náà ló máa wáyé wọ́n pè ní Scholarship Award and Empowerment àbàbẹ̀ ọlọ́run bá kọ́lọ́run jọ kọ́lọ́run tún jẹ́ kí lè pọ̀ sí i kí wọ́n àjẹ́ mọ́ṣáláṣí yín nìkan ló wà máa ṣerú dáadáa báyìí kí mọ́ṣáláṣí pọ̀ kí wọ́n máa ṣerú dáadáa báyìí kọ́lọ́run wá jẹ́ kí ìmọ̀ọ́mù bíi tiyín kọ́lọ́run já àpọ̀ kí a pọ̀ ní Islam mi láǹfààní nínú Ramadan mo wá gbọ́ lecture ńbẹ tí mo dẹ̀ ń lọ́lé mo di nǹkan lọ́lé ni Allahu Akbar ọwọ́ níbi bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe lọ́yìn ń ṣe nìyẹn for 30 days Allahu Akbar òun náà làwọn èèyàn máa jẹ tán máa jàǹfààní say less than 500 packs Allahu Akbar gbogbo àwọn neighbors náà ń wá tí wọ́n ń jàǹfààní. àmì tẹ̀rù pé bí gọ́ọ̀mẹ̀ntì ń dá sí ni ọlọ́run ò jẹ́ grant ni ó wọlé àṣọ̀wọ̀n èèyàn ló wà ń bẹ grant kọ́ o àwọn èèyàn lájijọ́ ń ṣe o. Arárọ̀mí mosque tó ń mọ́ roro àṣà àwọn èèyàn ló dì í mú àbí ọlọ́run bá ọlọ́run jẹ́ kí gbogbo àwọn èèyàn yìí ọlọ́run jẹ́ ọjà bọ́ àdúpẹ́ fún yín pé ẹ dìde àbí ọlọ́run bá kọ́ lọ́ máa ṣàṣàn yín lẹ́sàn dáadáa kọ́ lọ́ máa ṣàbàdùn yín nú iléeṣẹ́ Blitz and Junits wọ́n ní ká fún yín lẹ́bùn á fún yín pẹ̀lú ògo ọlọ́run á fi eléyìí ṣe lọ pẹ̀lú ògo ọlọ́run á tún padà wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún máa mú àkànṣe ètò wá lórí àgbọ́yé Islam àbí ọlọ́run bá eléyìí tá a ṣe ìkọ́nà máṣá ìṣe ní àtẹ́wọ́gbà èyí tá a tún máa ṣe kọ́nà máṣá ìgbà fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillah. rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا